notice àwọn kìíní nínú Quran anywhere àti ìmánì àwọn èèyàn bá ti lọlẹ̀ ní àwọn ànábì ó ti dìde gbà tí Mùsá kọ́ àwọn èèyàn wọ́n ní ẹni tó ní ìmánì débi pé Fìráùnù sọ pé law qat'anna máa gé apá yín àtẹsẹ̀ yín min khilafin tí máa gé apá ọ̀tún máa gé ẹsẹ̀ òsì sẹ́wọ́n túnmọ̀ rẹ̀ ẹlòmí ò tí mọ̀ túnmọ̀ gánà gé apá ọ̀tún wọ́n tó wá gẹ́ sí òsì tó máa gé apá ọ̀tún ní ìwọ̀n bí ẹ̀yẹn rórí tó máa gé apá ọ̀tún tó máa gé ẹsẹ̀ òsì wọ́n ti kó bá yàn wọ́n sì láwọn gbà wọ́n àti torí ẹ̀sọ́ pé ní ìyá ipọ̀ ṣé wọ́n ní mọ́nì ní ẹ àmọ́ ìmọ́nì get level bá a ṣe wáyé ìfọ́tí lásán ẹlòmí ò ti ṣí jẹ́lẹ̀ bá pé kílẹ̀ ní ṣe ìfọ́tí ọkà pé sọ́lẹ́hà wọ́n ni náà irú aṣọ ọmọ orí lọ́rọ̀ ẹ̀ orí jẹ̀lbá mi ma mú bọ̀ sẹ́ni mú bọ̀ lásán nìkan tí bọ́ kalẹ̀ mú bọ̀ ẹnìkan sì ní wọ́n ni pé àwọn láwọn ń bọ̀ ni wọ́n ní wọ́n ní problem wà mú bọ̀ yẹn problem ló jẹ́ bẹ́ẹ̀ àwọn kan wọ́n dé ó gbọ́ ní ọlọ́ọ̀bá ló pa wá láṣẹ ó wà ń bí báyìí mà sọ́rọ̀ tó náà gbáò ó ti bọ̀ bí i mímọ̀ pé tí ó lọ ìgbájú lọ àbíbò sọ báyẹ̀ fún wa pé mọ̀ dìyà àbẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n jìlbà so bàbá rí ọlọ́run gbogbo kátà wọn wọ́n ti káńsù ọ̀rọ̀ náà fún wa báyìí àti bọ́nú ìyànà nígbà náà tí tàbí èèyàn bá wà náà wọ́n bá fi píkṣọ̀ rẹ̀ àyàn pé máa yí àdẹ́sọ fún ẹ̀ àánú ẹ̀ ó ti kú ọmọ ẹ̀ ọlọ́run kápò rẹ̀ torí ọlọ́run fẹ́ kí inú wọ́n bàjẹ́ ọlọ́run jẹ́ wọn òbí wọ́n wọ́n so ànábì wa Mùsá wọ́n lé wọn lọ ìgbà tán débi àdíṣọ́látù sọ́lá ìgbà tán débi odò tí ó sì gbá lè lọ́wọ́ iná làmójúrọ̀kú Mùsá ò sì pàwá qala kalla kí lè tẹ́ sọ báyìí inna ma'iya rabbi sayahdi ọlọ́run tó ní ma lọ bí ọwá ma tí máa rí bẹ̀ ọlọ́run sì gbé Mùsá sókè alayhi salatu wassalam ọlọ́run ṣe nǹkan kan náà fún Ànábì Ibrāhīm alayhi salatu ìgbà tí gẹ́gẹ́ bí Imam Ibn Kathir ṣe sọ́nà al-Bidāyah wa Nihāyah bàbá fẹ́ ju Ànábì Ibrāhīm sọ́nà náà wọ́n ní àwọn màláíkà ń wò pé Ibrāhīm ò sọ̀rọ̀ ẹ̀rùn wọ́n wo òun àtọ́lọ́wọ́ba rẹ̀ ó yẹ kẹ́ communicate ẹ̀dá ẹ̀ tó fẹ́ràn jù lórílẹ̀ by now ó náà fẹ́ sùn yìí ọlọ́run ní òsàn kẹ́kẹ́ tọ́lọ́run bá sọ̀rọ̀ àwọn màláíkà ugbọ̀ ọlọ́run sọ̀rọ̀ Jibril náà wò pé ṣẹ́mọ̀ àwọn fẹ́ dáta fún ẹ̀sìn ọlọ́run pé the only Salafi on earth wọ́n tún gbọ́dọ̀ pa wọ́n Ibrāhīm tó náà ní àlákọ̀ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ló sọ̀rọ̀ nǹkan jù nǹkan lọ jẹmọ́ Allah nǹkan jù nǹkan lọ mú wo calmness tó wà lára Ibrāhīm pọ́ fẹ́ jù sínú iná a ní ìfọ́tí lásán lẹ́rin tó gbọ́jẹ̀ lè bá ìfọ́tí ẹni brọ́dà tó gé sókòtò tó jẹ́ pé wọn kàn sẹ́ndì owó ọ̀sẹ̀ sí mọ́ ní ó pé ẹ̀rù àmì ìrù ẹgbẹ́ àwọn àfẹ́ sọ̀rọ̀ bí ní wọ́n sẹ́ndì owó ọ̀sẹ̀ look at you my brother mo calmness Nabi Ibrāhīm alayhi salatu wassalam torí tí bá ń ká àwọn sí ọ̀rọ̀ àwọn tó ti kọjá kuntu atafakkaru kayfa kana mú láwọn ní ṣe wà gangan I want to check it so ma ní láti wọnú tírà mi náà
làálàá bóyá information mi wà bẹ́ẹ̀ tí ó sì bí ẹlẹ́. So Al-Imam Ibn Kathir ní pé Jibril gbà ìrọ̀lá lọ́dọ̀ Ọlọ́run pé kó ń lọ bá Ibrahim ṣe mú kí n kankan ní ó káyàn lára tẹ́yìn fún pé gbogbo yìí kí ló ń ṣẹlẹ̀ ó lọ́dọ̀ Nabi Ibrahim ó ní alaka haja ṣe ń kó náà bí pé but àdúrà náà ó ní ṣóò nídìí kankan ni ṣe mọ̀ tán ti prepare tó jìyàn sínú iná tó jẹ́ wípé days months ni wọ́n fi prepare rẹ̀ iná tí bàbá èèyàn gan sáà ìkan jùyàn síbẹ̀. Àǹfààní mẹ́ta kan wà ní kíso inshallah tí bá parí ọ̀rọ̀ ìkẹràn mi lẹ́sìn. Iná tí bàbá èèyàn gan sáà ìkan jùyàn síbẹ̀. Jibril ní halaka hajatun kí ló fẹ́ wọ́n ní Nabi Ibrahim wà wọ Jibril ó ní amma ilayka fala tí èsì kó rò pé mo nídìí ẹ̀ yóò nídìí ẹ̀ àǹjẹ̀nú ní ìwọ́rí tó ti yà wèrè pé wọ́n ní wọ́n ń gbé bọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ó sì yà wèrè rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ó sì di dẹ̀gbẹ́ wèrè dẹ̀gbẹ́ ẹ̀gbọ́rí. Jibril ọ̀gá àwọn màláíkà ní ìmánì rí Ibrahim bí mo pè ní ìmánì ẹ̀ ó rí ó sì rí amma ilayka fala kí ní bùkátà sọ. Jibril náà ti gbọ́ yìí hada thabitun bil iman sẹ́mọ̀ Jibril tó rí ẹ mọ́ wọ̀rí ó pè mí ju kí ó máa disturb mi bí lọ ó ní amma ilayka fala sí wọ́n mi ní pàtàkì sẹ́mọ̀ Jibril náà ti gbọ́ yìí báyẹn ó ní salman laka ilayhi haja ó yá bí ẹn tó fẹ́ bí ẹn tó jẹ́ pé òun ló bùkátà sí. Nabi Ibrahim wa ní ahabbul amrayni ilayhi ahabbu ilayya ṣe bó ń lọ́rọ̀ ní iṣẹ́ èyí tó bá kìí choose kan fún ìyàfi tó bá dá in tó bá ní ká fi mí ṣe lónìí mo yọ́nú sí òpin ìmọ́ni àwọn ìmọ́ni sílì ìmọ́ni nìyẹn ahabbul amrayni ilayhi ahabbu ilayya mo trust the decision Ọlọ́run tí Nabi Ibrahim bá ilé bẹ Ọlọ́run ṣáájú gbà náà ni wọ́n ní jù sí náà àmọ́ àpọ́nlé tí ń bẹ bí náà ò ní ṣẹlẹ̀ ọ̀ àpọ́nlé tọ́lọ́run wá ṣe fún kò ní ṣẹlẹ̀ ọ̀ àìgbọ́tọ̀ Ọlọ́run wá ní kó náà náà kò náà mọ̀lẹ́kà Ọlọ́run fúnra rẹ̀ ló wá ní tawalla Allahu hadha al-amra bi nafsi Ọlọ́run ní kunna ya nar kuni bardan wa salaman ala Ibrahim wọ́n ti jù tán o Ọlọ́run tó ní ìrẹ́ náà Ibn Kathir ní faqalati an-naru kulluha na'am gbogbo náà lé ayé ló dá ọ̀pẹ̀ náà àwọn náà rùpọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní kuni bardan máa tutù ẹwú àṣẹ yẹn bọ́lọ̀ sí fẹ́ ká máa tẹ̀lá ṣe wọn nìyàn Ọlọ́run pé tutù tí mo sọ fún náà yóò tutù tí ó di block yóò fẹ́ tutù pa pé tí ó fi yọ́ lọ́nu kuni bardan Ọlọ́run ti máa tí ó ṣe Ọlọ́run ni wa salamun ala Ibrahim ó tún gbọ́dọ̀ pọ̀jú gbogbo kàrámọ̀tá wa ń kàlé ní àwa sọ pé wà náà rọlé Ibrahim ó sì sùúrù tó bá follow crowd kò ní ṣẹlẹ̀ sí kuni bardan wa salaman ala Ibrahim. Nabi Ibrahim alayhi salatu wọ́n ní wọ́n wá ní ìgbádùn ayé mi tó gbà tí mo wà nínú ẹ̀ kò sí ìgbádùn kankan mọ́ ìgbà táwọn èèyàn bá ń yamkuru nabika tó máa ń plan plot ìgbà náà lọ́wọ́ fún yẹn ní bardu iman you start to feel sweetness of faith Ọlọ́run mọ̀ ní nígbàgbọ́ Ọlọ́run tó ṣe máa lásán Ọlọ́run tó wá rán màlẹ́kà méjì sí kó mọ́ sí wà nìkan wọ́n ní àwọn àjọ ń sọ̀rọ̀ àwọn èèyàn sì ń ké hèrè níta bó wà ní wọ́n á sọ inú ọ̀nà di sitting room fi lúgọ́tì náà báwo ṣe sọ wọ́n sọ di láìpẹ́
wọ́n tẹ́fà mú wọ́n bá wọn màláíkà sọ wọ́n wá parí iná òjò tán nàbí Ibrahim wọn kí ní ilé mọ́jò tán o àwárọ̀ ní gbádùn kan bíbá kò gbọ́dọ̀ tán o tó wá láǹfààní tó wà ń bẹ the same bàbá tó ṣe báyìí ànábì Ibrahim tó ní wọn wá forí yìí fún mi sa'astaghfiru laka rabbi innahu kana bi hafiya ọlọ́run ìfẹ́ kí n kó sí mi máa bá yín wá forí jìnà lọ́rọ̀ níjọ́ tó náà ń gbé wọ borí tán kí ló tó fẹ́ pèsè fún ara rẹ̀ ẹ lóòótọ́ àwọn òbí rẹ̀ ò fẹ́ jí ogé sókòtò lóòótọ́ náà bọ́ fa wàhálà àwọn àmọ́ àwọn ọjọ́ tí ó wá parí tán tí ó wá ríṣẹ́ sí oil company wá ní ìyá jẹ sọ́jẹ̀ sí lára ìyó sì jí ọgán níjọ́ tó náà bá ti gbé èèyàn yege èèyàn tí wọ́n sọ pé ẹ mú wọn pẹ́ ẹ̀mọ̀ nígbà náà mú wọn pẹ́ ẹ̀mọ̀